ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí yín ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi. A tún káàbọ̀ sí abẹ́ ètò yìí tí í ṣe ti oore ọ̀fẹ́ ti ọjọ́ tòní. Mo gbàdúrà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Àánú Ọlọ́run tó pọ̀ tí máa ń bá ènìyàn gbé tí ènìyàn fi ṣàṣeyọrí láyé kò ní fi kankan nínú yín sílẹ̀. Orúkọ mi ni Timothy Olútúndé Ọláwuyì láti inú ìjọ Nazareth Baptist Church Ọ̀gánlá ní Àpáta ní ìlú Ìbàdàn níbí. Àkòrí ọ̀rọ̀ mi tí òní òun náà ni mo pè ní ìṣẹ́gun Ọlọ́run. Ìṣẹ́gun Ọlọ́run. Mo fẹ́ kí a jọ lọ sínú ìwé Ọlọ́run níbi tí a ó ti mú àwọn ẹsẹ̀ bíi mélòó kan tí a ó jọ tan ìmọ́lẹ̀ sí. Nígbà tí mo fẹ́ kí ẹ jẹ́ ká tẹríba kí a gba àdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run alágbára, gbé orúkọ mímọ́ yín ga lówùrọ̀ yìí. A gbé orúkọ mímọ́ yín ga nítorí pé alágbára ni yín, nítorí pé onífẹ̀ẹ́ jùlọ ni yín. Mo gbàdúrà fún àwọn ọkàn tí wọ́n farabalẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Ọlọ́run a máa fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ọmọ rẹ nìyí tí wọ́n ṣetán láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ẹ̀mí mímọ́ bá mi fún wọn ní oore ọ̀fẹ́ láti lè tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà. Fún wọn ní oore ọ̀fẹ́ lẹ́yìn ọ̀rọ̀ náà láti lè mú lò, láti mú sí ìṣe. Kí olùsọ àti olùgbọ́, kí àwa méjèèjì kí a lè jẹ́ ẹni ìdáláre. Agbára láti jíṣẹ́ náà gẹ́gẹ́ bí ọkàn ìwọ Ọlọ́run. Ọlọ́run gbé wọ ìránṣẹ́ rẹ. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa wípé a kú ìfarabalẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí òní tí a pè àkórí rẹ̀ ní ìṣẹ́gun Ọlọ́run. Ìṣẹ́gun Ọlọ́run. Tí a bá sọ nípa ìṣẹ́gun, ó túmọ̀ sí pé kì í ṣe agbára ènìyàn, agbára Ọlọ́run ni. Nítorí náà nígbà tí wọ́n kà nínú ẹ̀kọ́ Bíbélì tí òní yìí, a ó rí ibi tí ọ̀rọ̀ náà ti jẹ jáde. Ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 21 ni mo fẹ́ kí a gbé yẹ̀wò níbí yìí. Ẹ gbọ́n tí Bíbélì wí ní Ẹ́kísódù orí 15 yẹn. Ó ní àti Míríámù wòlíì obìnrin arábìnrin Árónì, ó mú ìlù lé ọwọ́ rẹ̀, gbogbo àwọn obìnrin sì jáde tẹ̀lé tí àwọn ti ìlù àti ijó. Míríámù sì dá wọn lé ohùn pé ẹ kọrin sí Olúwa nítorí tí ó pọ̀ lé ògo. Ẹṣin àti ẹlẹ́ṣin òun lè ó ṣubú sínú òkun. Kí a bá lè mọ irú iṣẹ́ agbára tí Ọlọ́run ṣe, mo tún fẹ́ sáré mú wa padà lọ sínú ìwé Ẹ́kísódù kan náà tí í ṣe orí 15 yẹn. Tẹ́ ẹ bá kíyèsí ẹsẹ̀ 9, mo fẹ́ kà síwájú níbẹ̀. Ẹ gbọ́n tí Bíbélì wí. Ó ní ọ̀tá wípé èmi ó lépa, èmi ó bá wọn, èmi ó pín ìkógun, a ó tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ mi lọ́rùn lára wọn, èmi ó fa idà mi yọ, ọwọ́ mi ni yóò pa wọ́n run. Ìwọ sì mú afẹ́fẹ́ fẹ́, òkun bò wọ́n mọ́lẹ̀, wọ́n rí bí oje nínú omi ńlá. Ta ló dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára? Ta ló dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìyìn, tí í ṣe ohun ìyanu? Ìwọ na ọwọ́ ọ̀tún rẹ, ilẹ̀ gbé wọn mì. Ẹ ké hallelujah. Bí mo ti ka ọ̀rọ̀ Ọlọ́run fún ìwọ olùgbọ́ mi lónìí, gbogbo agbára tó ní kó fò kó nèso pé àfìgbà tó ń bá rẹ́yìn rẹ lórí òkè pé alààyè, yálà ọmọ rẹ ni wọ́n ń lé ni, tàbí aya ni, tàbí ọkọ ni, tó ní òun ò ní jẹ́ kí ìlérí àti májẹ̀mú Ọlọ́run nípa ìmísí òkùnkùn láti inú agbára Sátánì tó ti ní
òun dandan ni àfi tóun bá rẹ́yìn rẹ òun ó pa ọ́ ṣáájú ọjọ́ ìṣelógo rẹ. Mo gbàdúrà ní orúkọ Jésù irú agbára bẹ́ẹ̀ ilẹ̀ yóò gbé wọn mì. Arákùnrin àti arábìnrin, tí a bá kíyèsí ibi tí a kà yìí, a rí wípé ẹ̀gbọ́n Mósè tí a ń pè ní Míríámù àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ obìnrin, àwọn ni wọ́n mú ìlù tí wọ́n bẹ̀rẹ̀ sí í lù nígbà tí wọ́n rẹ́yìn ọ̀tá wọn. Tá sì ní ọ̀tá wọn Fáráò, tá ní ọ̀tá ìwọ ọkàn tó ń gbọ́rọ̀ mi yìí, Sátánì. Fáráò ní í ṣe àwòrán Sátánì nígbà tí Mósè tó dúró fún ipò ti Ọlọ́run. Arákùnrin àti arábìnrin, Fáráò dìde lẹ́yìn ìgbà tí Ọlọ́run fi onírúurú àjàkálẹ̀ àìsàn àrùn tó fi bẹ Fáráò àtàwọn èèyàn rẹ̀ wò. Ní paríparí rẹ̀, ní ìgbà tó máa di ẹlẹ́ẹ̀kẹwàá, ó fi ẹ̀mí àkọ́bí àwọn ọmọ Íjíbítì ó fi rúbọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé gẹ́gẹ́ bí ènìyàn tí kìí bá ṣe ẹni tí àyà rẹ̀ ti di, tí Èṣù sì ti ṣe ilẹ̀kùn ọkàn rẹ̀ pátápátá, tí ó ti di ẹni tó fẹ́ parun pátápátá, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lọ́wọ́ àwọn àmì tó farahàn yìí, ó yẹ kí Fáráò padà lẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì ni. Sátánì kìí gba ìṣẹ́gun àyàfi tí agbára tí ó bá ti ẹni náà lẹ́yìn tó bá rẹ́yìn Sátánì. Èṣù èé fẹ́ gbọ́ pé ẹnìkan ṣẹ́gun òun. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìṣe ni Fáráò tó pe gbogbo àwọn ọmọ ogun rẹ̀ jọ pé kí wọ́n lé àwọn ọmọ Ísírẹ́lì, àní kí wọ́n dá wọn padà sí oko ẹrú àtẹ̀yìnwá. Gbogbo agbára tó lóun ó dá ọ padà sóko ẹrú tó o bá ti rí ìdáǹdègbà fún ẹni tó lè ṣe àmì tó níná nínú, irú agbára bẹ́ẹ̀ iná Ọlọ́run sọ̀kalẹ̀ lé lórí, ó sì jó gbogbo agbára rẹ̀ nù. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò. Òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Ètí ọ̀tá ni pé òun ó lé ọ, òun ó bá ọ, òun ó sì kó ọ ní ìkógun, òun ó tẹ́ ìfẹ́kùfẹ́ òun lọ́rùn. Ṣùgbọ́n alágbára tó ju alágbára lọ, tí gbogbo agbára lọ́run àti láyé ń bẹ nínú rẹ̀, mo fẹ́ kó o ṣàwárí rẹ̀ lónìí. Òun náà ni Jésù Kristi, ọmọ Ọlọ́run alààyè, ẹni tó kú tó jí dìde. Ó kú tán ikú àti ìsà òkú, Bíbélì ní kò lè dì í mú. Lẹ́yìn rẹ̀, ó ní gbogbo agbára ní ọ̀run àti ní ayé ló ti tẹ òun lọ́wọ́. Tí irú alágbára bẹ́ẹ̀ tí ìwọ bá fi ṣe Ọlọ́run rẹ, tó o bá fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ, tó o bá sinmi lé, mo fi dá ọ lójú pé ojú ò lè tì ọ́. Ọ̀tá tó lòun ó lé ọ, tó lòun ó bá ọ, tó lòun ó fi ọ ṣe ẹran ìkógun òun. Lónìí tó o bá ti wà nínú Jésù, ó rí wípé ọ̀tá ò fọwọ́ ara rẹ̀ ṣíra rẹ̀ ni. Nítorí pé Jésù ti kú kí ìwọ má bàa kú. Ẹ̀jẹ̀ rẹ̀ ó ti fi ra ìwọ padà. Ìwọ ni ẹyin ojú rẹ̀. Ta sì lẹ́ni náà tí ó tọwọ́ bọ ẹni tó lajú sílẹ̀, ẹni tó lajú sílẹ̀ tá a wá máa wò bàn láì ṣe kó ti dòkú. Ọlọ́run ò ní la ojú rẹ̀ sílẹ̀ kí ẹnikẹ́ni fọwọ́ kan ọmọ rẹ̀. Tí ìwọ bá lè gba Jésù lólúwa àti olùgbàlà lónìí, ó di ọmọ Ọlọ́run nìyẹn. Nígbà tó sì ti di ọmọ Ọlọ́run rẹ, kò sí ibì kan tí ó bá olódodo. Jésù ni òdodo. Tó o bá fi lè ṣe olùgbàlà rẹ, òdodo tiẹ̀ ni ó gbé ọró. Nígbà tó bá gbé ọró tán, nípa bẹ́ẹ̀ ó rí pé kò sí ẹnikẹ́ni tí yóò ṣe ọ ní ibi. Yorùbá sọ wípé yìnyínyìnyín kí ẹni kó lè ṣe míì. Tí Ọlọ́run bá ṣe ọ lóore, ó yẹ kó o lè dúpẹ́. Èyí tó ṣe síwájú, àmì tó ti ṣe sẹ́yìn, ǹjẹ́ òun ti ẹ̀ rántí? Ǹjẹ́ òun dúpẹ́? Àwọn ènìyàn wọ̀nyí, pàápàá jùlọ àwọn obìnrin láàrin àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n gbé ìlù, wọ́n bẹ̀rẹ̀ sí í jó, wọ́n bẹ̀rẹ̀ sí í yọ̀ nítorí pé Ọlọ́run rí ẹ̀yìn ọ̀tá wọn. Fáráò ní kò sọ́nà fún wọn. Ọlọ́run taari rẹ̀ sínú ibú, àtòun àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ wọ́n run dànù. Gbogbo agbára tó ní àfikún òfòkó nìṣó,
Ọlọ́run yóò run wọn lónìí yóò sì fi ẹ̀mí wọn ṣòfò kí ìwọ kó lè lọ sí ilẹ̀ ìlérí rẹ. Mo gbàdúrà bí o ti ń gbọ́ ọ̀rọ̀ ìyè yìí lórúkọ Jésù Kristi, gbogbo ogun tó dàbí òkè gbogbo ọ̀nà rẹ tó ti wọ́ yẹn Ọlọ́run yóò bá tún ọ̀nà yẹn ṣe. Ogun rẹ Ọlọ́run yóò wó gbogbo rẹ̀ palẹ̀ pátápátá lónìí ó sì ju aṣẹ́gun lọ. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, èyí tó gbọ́ lónìí kò ní dá ọ lẹ́bi. Jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Kristi. Ọlọ́run a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tẹ́ tún fi fún àwọn ènìyàn yìí láti ti gbọ́ ọ̀rọ̀ yìí, agbára láti mú ọ̀rọ̀ náà lò lórúkọ Jésù Kristi. Ọlọ́run gbé wọ̀ wọ́n ẹ̀mí tí máa ń sọ pé lọ dúpẹ́ oore. Olúwa jẹ́ ó wọnú ọkàn kọ̀ọ̀kan. Ayérayé tí ń gbé nínú ìmọ́lẹ̀, nítorí pé nígbà tí Jésù Kristi wo àwọn aláìsàn, àwọn adẹ́tẹ̀ 10 tó wò wọ́n sàn, ìkan ló wá dúpẹ́. Jésù fẹ́ fi hàn wípé lótìtọ́ ló yẹ ká mọ̀ bí a ti ń dúpẹ́. Ó béèrè lọ́wọ́ ìkan yẹn wípé àwọn 9 yòókù dà, ṣe bẹ́yìn 10 lẹ gbà mú láradá, ṣùgbọ́n àwòrán ẹnikẹ́ni tó fún un lésì, èyí tó túmọ̀ sí wípé bá a bá ṣe ní lóore ṣe là máa ń dúpẹ́. Mo gbàdúrà ẹ̀mí tí máa ń dúpẹ́ oore ìgbà gbogbo Ọlọ́run yóò jẹ́ kó wọnú yín. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, gbogbo oore tí Ọlọ́run ti ṣe tẹ́ ẹ ti gbàgbé láti dúpẹ́, ẹ̀mí láti dúpẹ́ Ọlọ́run yóò fi fún yín. Ẹ ní jálá móore jẹ. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, ẹ ó sì ra àánú gbà. Ògo ni fún Olúwa lókè ọ̀run ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún ìfarabalẹ̀ yín bí ẹ ti ń fi ọkàn bá wa lọ nínú ètò yìí ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run tó ṣe iyebíye jùlọ. Ayé yìí a ò ní fi bà ọ̀run jẹ́. Agbára ọ̀gá ògo yóò sì ṣíji bò wá. Nígbà tí ìpè bá dún, a ó jọ rí àánú gbà. Tí a bá kíyèsí ibi tí a ti ń wo ìran yìí, a ó rí ibì kan ní abẹ́ rẹ̀ tí wọ́n kọ subscription sí. Ìyẹn ni wípé wọ́n á fẹ́ ká máa fi ẹ̀mí máa bá wa lọ. Nítorí náà ibi bọ́tìnì tí ń bẹ́ẹ̀ yẹn mo fẹ́ kó tẹ̀ ẹ́, èyí tó túmọ̀ sí pé o ti di ẹbí kan náà pẹ̀lú wa nìyẹn. A ó jọ máa gbádùn Jésù nìyẹn. Tí wọ́n bá wá tún kíyèsí ìsàlẹ̀ rẹ̀, ó tún rí ibi tí wọ́n kọ tí wọ́n fi àmì ago sí. Àmì ago ń túmọ̀ sí ìránnilétí. Tí wọ́n bá lè tẹ̀ ẹ́, ó ń túmọ̀ sí wípé ní ìgbàkúgbà tí ètò yìí ọba tó wáyé, ago yẹn àmì tó ti tẹ̀ yẹn ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni wàá tẹ̀ o. Bọ́ ọ bá tẹ̀ lọ́sẹ̀ yìí, ọ̀sẹ̀ tí ń bọ̀ o tún gbọ́dọ̀ tẹ̀ mọ́. Torí pé àmì yẹn, ago yẹn ni ó máa rán ọ létí pé àkókò tó o tún fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìyè. Nígbà tó ń ṣe nǹkan wọ̀nyí, Ọlọ́run yóò fàánú wá ọ rí. Ẹ ṣé.